ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe pàdánù wa lẹ́hùn máa jẹ́ ẹ̀bùn owó lọ bóyá onídèmódè alákọ̀ọ́ni tó lè gbẹ̀bùn wa bó bá láyà kó wá o. ẹ ó máa wò wá lórí kan ní YouTube ó jàre Authentic Yorùbá YouTube ìbẹ̀lẹ̀ ti lè rí wa wò kétékété ẹ máa bá wa ká lọ tọ̀sẹ̀ yìí la tún mú wa látẹnu àkọ́kùn èdè wa Adéoyè Abẹ́fẹ́ Awíkòǹkò lójú ọlọ́rọ̀ kí ló fẹ́ ṣe Awíkòǹkò lónídèmódè o Awíkòǹkò lónídèmódè o atọ́kùn wa àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe pàdánù wa lẹ́hùn máa jẹ́ ẹ̀bùn owó lọ bóyá onídèmódè alákọ̀ọ́ni tó lè gbẹ̀bùn wa bó bá láyà kó wá o. bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ Adéoyè Abẹ́fẹ́ ló kọ́ mi akandọ̀rọ̀ Awíkòǹkò àjàwó àrò Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí jákèjádò àgbáńlá yìí kíbi tí ọmọ Yorùbá ta ewé dé tá a ta ẹkàn dé mo mọ̀ kí n pẹ́ kú dédé àkókò yìí bọ́dún ṣe ń súnmọ́ wa tá à ń súnmọ́dún lágbára Ọlọ́run àní fìbànújẹ́ sọdún onídèmọdè lètò ètò ní onídèmọdè níbi tá a ti ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ lórí ètò yìí ńlá ti ní àwọn olùkópa olùdíje tí wọ́n wá ń dánra wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dáńtọ́ tó gbó lẹ́nu tó mèdè Yorùbá dáadáa tó mà àṣà Yorùbá jinlẹ̀jinlẹ̀ bákan náà eré là ń fọmọ ayò ṣe lórí ètò yìí à ń ṣeré à ń dárayá a sì ń jẹ̀bùn owó tùlùtùlù lóòótọ́ àwọn ò tí ì láǹfààní láti máa fi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tọrẹ ṣùgbọ́n ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó kù ní kèrémí ajíbẹ̀ láṣẹ díẹ̀ ló lè ẹni tó fàdánà jẹ́ àjànàkú ó ṣáájú ọbẹ̀ ẹranko ló ló ń wọ̀ wálé lórí ètò yìí lónìí èmi nìkan kọ́ ni mo dá wá ẹ mọ̀ wípé mi ò kí ń dá ṣètò mo ní àlejò lórí ètò yìí lónìí bí ìṣe wa akẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbẹnu ọlọ́kùnrin mọ́ ogun ẹ dákun ẹ bá ń dárúkọ yín fún gbogbo ojú tí ń wò wá ńlé. orúkọ mi ni Olóyèdé Olúwaṣẹ́gun. ọmọ ìlú wo ni ọ̀gbẹ́ni Olóyèdé Olúwaṣẹ́gun? ọmọ Abẹ́òkúta ni. Abẹ́òkúta Ẹ̀gbá Aláké Ẹ̀gbá méjì tí ò kí ń jara wọ́n yàn bí kan bá ń parọ́ ìkejì àmọ́ pé bá wà. ẹ jẹ́ ń béèrè wípé iṣẹ́ wo ni ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun yàn láàyò? akẹ́kọ̀ọ́ ni mí. akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe nílùú Ìbàdàn ọ̀dà kò burú ẹ ti láǹfààní láti wo ètò yìí rí dáadáa ẹ ti mọ bá a ti ń ṣe ìgbà tẹ́ wá wò ó lẹ́yìn náà wá wò ó pẹ́yìn náà fẹ́ wá díje lọ́kàn yín ẹ kúnjú òṣùwọ̀n ọmọ Yorùbá ní ẹ gbọ́ Yorùbá dáadáa mo gbọ́ níwọ̀nba lẹ gbọ́ ẹ sì mọ èdè àti àṣà Yorùbá náà Ẹ̀gbá ò gbọ́dọ̀ mọ́ gbọ́ Yorùbá kí lè Ẹ̀gbá kí ní Ìbàdàn àti pàápàá bí mo ṣe ń wo Ìbàdàn lẹ́ ń gbé kò burú Adébíyẹ̀yìn mọ́sí wọ́n pè lágbọ̀ ọ̀lẹ Adébíyẹ̀ oko márùn àgbọ̀ ọ̀lẹ ni ṣùgbọ́n kí n máa fi tó ẹ̀yìn tẹ wà nílé létí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bèrè lọ́ọ̀ mi àwa tá a wà nílé ọgbọ́n wo làwa lè dá sí i táwa náà fi máa fi ẹ̀bùn owó ńlá ṣèfàjẹ mo wá ní ẹ̀dá kan ò gbọ́dọ̀ mọ̀ náà gbàjọ́ lọ́gbà ẹ mọ́ màmọ̀já ẹ mọ́ wá òpó lọ́lé olóró ẹ mọ́ dààmú ara yín ẹ mọ́ pọ̀ sẹ̀sẹ̀ lónìí àǹfààní ń bẹ fẹ́yìn tẹ wà nílé á béèrè ìbéèrè lọ́wọ́ yín láti lé ẹ fi dáhùn yín sọwọ́ ẹ sì fi ẹ̀bùn ṣèfàjẹ ẹ̀bùn èlò lẹ́ẹ̀fì ṣèfàjẹ ẹjọ́ òdìgbà náà orí iṣẹ́ la wà ẹnu iṣẹ́ la wà iṣẹ́ gangan la fẹ́ ṣe èmi àti ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun Olóyèdé àjọfẹ́ takàngbọ́n afẹ́ mójú ajé kò ní sọ afẹ́ tayò afẹ́ pabì afẹ́ yabìdún ìbéèrè àkọ́kọ́ ìpele ní àwọn ìbéèrè wa ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ìbéèrè 15 ló wà lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ 15 la pín sí ìpele 3 ìpele àkọ́kọ́ ìbéèrè 5 ní bẹ́ẹ̀
ìpele kejì ìbéèrè 5 ìpele kẹta ìbéèrè 5. ìbéèrè àkọ́kọ́ yìí tẹ́ bá gbà ẹ máa láǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún 5 náírà. tẹ́ bá gbà kejì ẹ̀bùn ẹgbẹ̀rún 7. tẹ́ bá gbà kẹta ẹ̀bùn ẹgbẹ̀rún 10. tẹ́ bá gbà ìkẹrin ẹ̀bùn 20 ẹgbẹ̀rún. tẹ́ bá gbà dórí 5 ẹ ti ní ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà 30. tẹ́ bá ti wá gbà ẹgbẹ̀rún lọ́nà 30 ẹ ti ní ẹ̀bùn àjẹmọ́nú tá a lè yọ kúrò ńbẹ̀ tí ò ní dín tó jẹ́ pé bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ta mọ́ tàbí ẹ bá kùnà nínú ìpele tọkàn ẹ láǹfààní láti gba ọgbà ẹgbẹ̀rún yín kẹ́ máa lọ. bẹ́ẹ̀ ni ìbéèrè kẹfà ni yóò fún yín ní àǹfààní ẹ̀bùn 50 ẹgbẹ̀rún. ìkeje lẹ́ẹ̀fi gba 60 ẹgbẹ̀rún. ìkẹjọ lẹ́ẹ̀fi gba ẹgbẹ̀rún lọ́nà 80. tẹ́ bá gba ìkẹsàn òun ó fún yín ní 100 ẹgbẹ̀rún. ìkẹwàá lè máa fi gba ẹ̀bùn 100 ẹgbẹ̀rún. ìkeje lẹ́ẹ̀fi gba àbí ìkọkànlá lẹ́ẹ̀fi gba 150 ẹgbẹ̀rún. ìkejìlá lẹ́ẹ̀fi gba ẹgbẹ̀rún lọ́nà 200 náírà. ìkẹtàlá lẹ́ẹ̀fi gba ẹgbẹ̀rún lọ́nà 300 náírà. ìkẹrìnlá ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà 400 náírà lẹ́ẹ̀jẹ̀. tẹ́ bá wá gba ìkarùndínlógún tó jẹ́ eléyìí tó kẹ́yìn nínú àwọn ìbéèrè wa ẹ ti láǹfààní sí ẹ̀bùn 500 ẹgbẹ̀rún tẹ́ fi ṣèfàjẹ tẹ́ mú lọlé kò ní ká lọ kábọ̀ ńbẹ̀ ṣé ká tayò. ìbéèrè àkọ́kọ́ àwọn wọ̀nyí ní ọmọ Odùduwà àyàfi a Olówu b Ọ̀rànmíyàn d Onípópó e Ìlékò èwo nù wọn ni ò kí ń sọmọ Odùduwà. Ìlékò. mo kọ́kọ́ wò ó wípé bọ́yẹ máa sọ wípé Olówu èyí náà mọ̀ wípé lára ọmọ Odùduwà ni Olówu wà lára wọn l'Ọ̀rànmíyàn wà bí ẹ sì gbà pé lára wọn l'Onípópó náà wà. Ìlékò nìkan ni ò sí láàrin wọn. ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ní Ìlékò ní ìdáhùn àwọn èmi àtẹ̀yìn náà sì mọ̀ wípé Ìlékò ni ò sí láàrin àwọn ọmọ Odùduwà. láì dènà pẹ́ nítorí àkókò wa ẹ já tẹ̀síwájú ìbéèrè kejì. Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì ní Adéyẹmí kejì Adéyẹmí kẹ́ni Adéyẹmí kẹta Adéyẹmí àkọ́kọ́ èwo nínú ẹ̀ ni àpapọ̀ mọ́ ọba Lámídì ọba Aláàfin Ọ̀yọ́ tó wàjà yàn pé ọba Adéyẹmí Lámídì ni ṣùgbọ́n sádéyẹmí àkọ́kọ́ ni àbí kejì àbí kẹta èwo nínú ẹ̀ ni. Adéyẹmí kẹta. ọba Lámídì Adéyẹmí kẹta. kálẹ̀ mú Adéyẹmí àkọ́kọ́ tàbí kínní ìkànkan náà ni a kàn fẹ́ lu èdè Yorùbá láti fi dàbàrú ẹ̀ mọ́ ẹ́ lójú ni ẹ̀ bá ṣí kálẹ̀ wá mú kejì bá sọ fún wípé ọba Adéníran lẹ́ ń sọ nípa rẹ̀ ọba Adéníran Adéyẹmí ni Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì tí í ṣe bàbá ọba Lámídì Adéyẹmí kẹta. ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ńlọba tó jọba bàbá rẹ̀ jọba bàbá rẹ̀ jọba bàbá rẹ̀ ní Adéyẹmí àkọ́kọ́ bàbá tiẹ̀ ní Adéníran Adéyẹmí ẹ̀kejì òun la Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Adéyẹmí kẹta òun náà ní ìdáhùn tí ó tọ̀nà. Pẹ̀lú eléyìí ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun Olóyèdé ẹ ti láǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún 7 náírà torí ẹ ti gba ìbéèrè kejì. ìbéèrè kẹta láìpẹ́ sẹ̀sẹ̀ òwe Yorùbá ni wọ́n á ní káwòsùn ọ̀tán sẹ́ káwòsùn kò tán ìṣẹ́. ìdáhùn a máa mú ojú ro ni bí èèyàn bá ń wòsùn báyìí yóò sì máa ń mójú ro yàn. bí ìṣẹ́ burú kò ṣeé wò nítorí èèyàn bá ní kóun ó kọjú sí ìṣẹ́ báyìí kó máa wò ìṣẹ́ burú gan ojú èèyàn lè lọ fọ́ dànù. dí kákárìbọnú kò tán ra ti ń ṣe ni. ìmọ̀ ń mú ìṣẹ́ lágbára ni bí èèyàn bá ń wo ìṣẹ́ ìmọ̀ ń mú ìṣẹ́ lágbára ni. ìwo ni dáhùn yín tọ́tọ̀ náà ń bẹ̀ káwòsùn kò tán ìṣẹ́ ìwo ni dáhùn.
dí ni kákárìbọ̀ náà ọ̀tánràn ti ń ṣe ni ẹ̀yin ò wá rò wípé béèyàn bá ń wòsàn ó lè mójú ro ni. aláìní nǹkan ṣe ló wá rí iṣẹ́ tó pọ̀ wá ìyàwó mo fẹ́ parí nǹkan tó wà wájú mi kò ní nǹkan ṣe. kò ní nǹkan ṣe iṣẹ́ ò wù mí ọ̀rọ̀ ló wù mí. ọ̀lẹ ni. ntí Yorùbá fi sọ wípé káwòsàn ọ̀tán sẹ́ẹ́ ni pé tí nǹkan bá dé bá ni tàbí tí ìṣẹ́ bá ń ṣẹ̀yàn kéèyàn kàn máa wò kọ́ mọ pé ìṣẹ́ ń ṣẹ́ mi kò mú ìṣẹ́ yẹn kúrò lára èèyàn bí ìṣe wípé kéèyàn tẹpá mọ́ṣẹ́ kéèyàn wà nǹkan kan máa fi pawọ́dà bẹ́ẹ̀ ni kákárìbọnú ọ̀tánràn ti ń ṣe ni téèyàn bá sọrí kọ́ nínú ìṣòro tí sọrí kọ́ yẹn ò mú ìṣòro rẹ̀ lọ bí kì í ṣe kéèyàn wà ọ̀nà àbáyọ. ọ̀dà ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ti ní àǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún 10 náírà ẹjá tẹ̀síwájú béèrè tọkàn tí í ṣe béèrè kẹrin. Ìbàdàn lẹ́lẹ́gbẹ́ ẹ mọ àdúgbò nìbàdàn gan o a jẹ́ pé ìbéèrè yìí kì í sẹ́yìn gan ló yẹ ká béèrè lọ́wọ́ yín. bàbá ń ti Ìwó lọ sí Ìbàdàn kákò níwò nísìnyí ká máa lọ Ìbàdàn ìlú wo la máa kọ́kọ́ kàn nínú àwọn wọ̀nyí Òjé Bẹ̀rẹ̀ Lálùpọ̀n Ògùnpa èwo nu wọn lákọ̀ọ́kọ́ kàn ẹ gbọ́dọ̀ mọ́ gbà bẹ́ẹ̀ bá gbà ń bá sọ pé kí Ìbàdàn ó lé kù ní Ìbàdàn kẹ jáde kú Ìbàdàn kẹ mọ́ gbé Ìbàdàn mọ́ láì dènà pẹ̀lú Lálùpọ̀n náà ní ìdáhùn wa Lálùpọ̀n náà ni Ọ̀gbẹ́ni Ṣẹ́gun ẹ̀yin náà mọ̀ kẹrẹ mọ̀ ń gbìyànjú ọ̀dà ẹ̀já tẹ̀síwájú láì dènà pẹ̀lú ìbéèrè tọkàn. nílẹ̀ Yorùbá a nígbàgbọ́ wípé orísun nìdí omi gbòǹgbò nìdí igi àlàyé nìdí ọ̀rọ̀ gbogbo Yorùbá nígbàgbọ́ pé àwọn tìlú kan wá ìlú wo ni Yorùbá gbàgbọ́ pé ọjọ́ orírun wọn Ṣẹ̀dẹ̀ ni ṣẹlẹ̀ Ifẹ̀ ni sọ́yọ́ ni sọ́ṣogbo ni ìwo nínú ẹ̀ ni Yorùbá nígbàgbọ́ pé orírun àwọn nù bí tí gbogbo àwọn ti wá nù. Ilé Ifẹ̀ ni ẹ̀yin nígbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọmọ Abẹ́òkúta ní ìsín Ilé Ifẹ̀ lẹ ti wá. ó dà Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun Olóyèdé wọ́n ní Ilé Ifẹ̀ ni Yorùbá gbàgbọ́ pé ó jẹ́ orírun wọn bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ ni gbogbo òlú lọ́ta ẹ̀kàn jáde kúrò nílé Ifẹ̀ eléyìí túmọ̀ sí pé Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ti láǹfààní sí ìbéèrè àti ìdáhùn ẹ̀bùn àjẹmọ́nú tí ṣe ti ọgbẹ̀gbẹ̀rún níbi ìpele tá a dé láì dènà pẹ̀lú lóòótọ́ á tẹ̀síwájú sí ìbéèrè kẹfà ṣùgbọ́n ká tó lọ yóò wù mí ká sẹ́mi mú náà bá a bá padà dé á tẹ̀síwájú ẹ kú kalẹ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yóò ọ̀rọ̀ àgbọ̀ṣe ń òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá ń wá lẹ́hùn máa jẹ ẹ̀bùn owó lọ bóyá onídèmódè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. mo kí káàbọ̀ padà sórí ètò onídèmọ́dé tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ní àwọn láyà ńlọ́jẹ́ káwọn wá wọ́n sì ti fi hàn wípé àwọn láyà lóòótọ́ wọ́n ti gbà béèrè 5 nínú ìbéèrè 15 ẹ̀sùn tẹ́rẹ̀ntẹ́rẹ́ ní dìbò ìsínpẹ́ lódò wọ́n dàrọ̀ gidigba ẹni àtẹ̀síwájú ìbéèrè tọkàn ìbéèrè kẹfà gúgúrú bá Oníkòyí jago oṣù 7 ẹ̀wà ọ̀sọ̀sọ̀ bá Oníkòyí jago oṣù 6 kẹ́nẹ́ kan lọ́kọ̀ tí ọba Oníkòyí jagun èkuru àgbàdo ẹ̀kọ púpúrú ìwónú ẹ̀ ní ọba Oníkòyí jagun gúgúrú bá wọn jagun o fódìdí oṣù 7
ẹ̀wọ̀ ọ̀sọ̀sọ́ bóníkòyí jagun oṣù mẹ́fà kí ni ọ̀bá oníkòyí jagun ṣèkúrú ni ságbàdo ni sẹ́kọ̀ ni ṣe pópóró ni ìwónú wọn ni ọ̀bá oníkòyí jagun. ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ọmọ Yorùbá tó mèdè déédéé pè ní ẹ gbọ́ Yorùbá dáadáa ẹ ti gba 5 nínú àwọn ìbéèrè wa mo sì nígbàgbọ́ pé ẹ máa ṣà dáadáa ẹ ń gbìyànjú ni èwo nínú wọn ni ọba Oníkòyí jagun. ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ní ẹ̀kọ́ ni ọba Oníkòyí jagun kí ló dé tẹ́ fi gbà pé ẹ̀kọ́ ni. ẹ kàn mú ẹ̀kọ́ ni. mo ti rí gúgúrú wá láti àgbàdo tó wá rò pé èkuru àti ẹ̀kọ́ ìlànà kan náà làwọn méjèèjì. ló jẹ́ kẹ́ ẹ mú ẹ̀kọ́. bẹ́ẹ̀ ò jẹ́ kí mi mú ẹ̀kọ́ torí kò yé mi. ìdí ni pé tá a bá wò dáadáa kò sí nǹkan tí Yorùbá ṣe tàbí tán sọ tí ò ní ìtumọ̀ tó kún. Yorùbá ní gúgúrú bá Oníkòyí jagun oṣù 7 ẹ̀wọ̀ ọ̀sọ̀sọ̀ bá Oníkòyí jagun oṣù 6 ntí ọba Oníkòyí jagun kì í ṣèkuru ẹ̀ bá sí ìdí tí ò fi jẹ́ ìkuru ni pé kò sẹ́ni tí yóò jẹ ìkuru ní funfun a máa ní láti dín ata ijó ojú ogun ò ṣe fi gbogbo ara jó kò sẹ́ni tí yóò wà lójú ogun tí yóò máa fata sékuru tí yóò máa ro èkuru jẹ kò ní yára bákan náà àgbàdo kò lè yóòyàn kì í ṣe oúnjẹ tá a lè fẹ́ tí ń bẹ lójú ogun jẹ ẹ wàá rí púpúrú kò sẹ́ni tí yóò sàn jẹ bí kì í ṣe pé a bá fi ọbẹ̀ jẹ ẹ̀kọ́ ni ò lè bá Oníkòyí jagun lóòótọ́ bó tiẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ ṣùgbọ́n kan yín mú ìdí tí gúgúrú fi bọ́ Oníkòyí jagun ò ní pé tán bá yan gúgúrú lójú ogun wọ́n dà sápò tàbí kó sínú lanka wọ́n kàn mọ́ wọn jẹ tán bá dòdò wọ́n mú mi sí ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ ńlẹ̀ wà wóró tá a sè ní wóró tí ò láta tí ò lépo tó jẹ́ pé wọ́n kàn mọ́ wọn jẹ lásán ni ní Yorùbá fi sọ pé gúgúrú b'Oníkòyí jagun oṣù 7 ẹ̀wọ̀ ọ̀sọ̀ọ̀sọ̀ b'Oníkòyí jagun oṣù 6 kí nìdí tán fi ń pè lọ́sọ̀ọ̀sọ̀ tẹ́ ẹ bá gbé kaná yóò mọ sọ sókè yóò mọ sọ ni kò sí nǹkan míì lórí ẹ káre ẹ kú ọgbọ́n inú ẹ já tẹ̀ síwájú ìbéèrè tọkàn. ìjà gbóró kan tó sojú mi jẹ́ àròkọ ni o ṣùgbọ́n àròkọ òwò ni àròkọ alálàyé àròkọ aṣàpèjúwe àròkọ oníròyìn àròkọ ìṣípayá ìwo nínú ẹ̀ ní ìjà gbóró kan tó sojú mi. àròkọ oníròyìn ìjà gbóró kan tó sojú mi àròkọ alálàyé kọ́ kì í sì ṣàròkọ aṣàpèjúwe ṣùgbọ́n ká ní ẹ mú àròkọ ìṣípayá ìyẹn ajẹmọ́ ìṣípayá ìbá sọ pé pẹ̀lú ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ lè fi ṣí àròkọ oníròyìn ni torí pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kọ àròkọ yẹn pé ìjà gbóró kan tó sojú mi dandan ni kó sọ fún wa ibi tó ti ṣẹlẹ̀ àákò tó ṣẹlẹ̀ àwọn tó wà níbi ìjà ẹni tó dájà lẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àròkọ oníròyìn ni. ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun ẹ mọ̀ ti gba ìbéèrè keje wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa ń lọ kódà náà ìbéèrè tọkàn tí ṣe béèrè kẹjọ ọ̀kan nínú àwọn wọ̀nyí jẹ́ ọ̀nà tí a pín ẹ̀yà ara ìfọ̀ sí ọ̀nà ọ̀fun àfipè àsúnsí àjà ẹnu ẹ̀dọ̀fóró èwo nínú ẹ̀
ńlọ jẹ́ kan nínú àwọn ẹ̀yà ara ìfọ̀. kánmọ́kánmọ́ ẹ̀dọ̀fóró kánmọ́kánmọ́. ọ̀kan nínú àwọn wọ̀nyí jẹ́ ọ̀nà tí a pín ẹ̀yà ara ìfọ̀ sí. ọ̀nà ọ̀fun kọ́. àjà ẹnu kọ́. ṣùgbọ́n torí pé ẹ gbọ́ Yorùbá ńlẹ̀ fi mú ẹ̀dọ̀fóró ṣùgbọ́n ṣe ní láàánú pé ẹ̀dọ̀fóró kọ́. àfi pé àsúnsí ni. nínú àfipè àsúnsí àti àfipè àkànmọ́lẹ̀ nínú ẹ̀yà ara tá a lè fojú rí àti eléyìí tá a lè fojú rí láti yọ ẹ̀dọ̀fóró jáde. ṣùgbọ́n nínú oríkèéríkèé ìsọ̀rí tá a pín ẹ̀yà ara ìfọ̀ sí àfipè àsúnsí ń bẹ àfipè àkànmọ́lẹ̀ ń bẹ ń bẹ. lélẹ̀ tó túmọ̀ sí pé ẹ gbìyànjú ẹ gba ìbéèrè 7 ṣùgbọ́n ṣé ẹ gbàgbé òfin eré wa ẹ̀bùn owó tẹ́ ẹ jẹ́ lórí ìbéèrè 5 náà láǹfààní láti dá yín padà sí lélẹ̀ tí ṣe $20,000 náírà ẹ̀bùn àmúrelé yín nù ṣé ẹ bínú òfin lòfin kí máa fàkókò ìsọ fún gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ wa pé ayé àtàǹfààní ń bẹ láti kópa lórí ètò yìí kẹ́ẹ̀kan bá mi sọ̀rọ̀ lórí ìtàkùn WhatsApp pẹ̀lú nọ́mbà yìí 0 9 0 4 8 5 1 9 3 6 2 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 0 9 0 4 8 5 1 9 3 6 ẹnu mi àgò àsìwé ọ̀tá sì sọ sòkò tó bá mú sẹ̀mí ìlọ́rùn lẹ̀kùn ẹ gbọ́ òǹkẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí 0 9 0 4 8 5 1 9 3 6 2 bẹ́ẹ̀ bá ti bá mi sọ̀rọ̀ lórí ìtàkùn WhatsApp wọ́n sọ àwọn ìgbésẹ̀ tẹ́ gbé ní ṣíṣẹ̀ nípele ìpele taṣọ àlùbọ́sà jẹ́ létò ètò ńlọmọ yangan bẹ́ẹ̀ la ṣe ń tò lórí ètò yìí ṣùgbọ́n lónìí mo ní àǹfààní ń bẹ fẹ́yìn tẹ́ wà nílé láti dáhùn béèrè n ó bí ní béèrè n ó fún yín ní béèrè tẹ́ dáhùn ń bolẹ̀ máa wá fìdáhùn sọwọ́ sí ẹ lọ sórí ìkànnì YouTube wa ìyún Authentic Yorùbá TV Authentic Yorùbá TV àkọ́kọ́ ìgbésẹ̀ tẹ́ máa gbé lélẹ́yìí ẹ rí i dájú pé ẹ tẹ àmì láti darapọ̀ mọ́ Authentic Yorùbá TV bẹ́ẹ̀ bá ti tẹ àmì láti darapọ̀ ẹ ti láǹfààní sí ìkànnì wa orí ìkànnì ní kẹ́ ẹ wá fi ìdáhùn yín sí òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ má fi ibẹ̀ ó kọ yín ìlú tẹ́ ti ń dáhùn ẹ fi síbẹ̀ ó kọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìlú tẹ́ ti ń dáhùn ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ fi síbẹ̀ sí abala ìsọ̀rọ̀ ní gbèsè ní ìsàlẹ̀ fídíò yìí gangan ìbéèrè ọ̀hún ẹ rí lójú amóhùnmáwòrán yín nísìnyí. Ẹlẹ́kọ̀lé ni orúkọ oyè ọba ìlú wo ni wọ́n ti ń jẹ Ẹlẹ́kọ̀lé ìdáhùn yín ẹ má sọ fún mi ń bí ẹni tó bá fi ìdáhùn ẹ̀ sórí ìtàkùn Facebook bí ìgbà téèyàn fi ṣòfò ni o ẹ lọ sórí YouTube ẹ wá Authentic Yorùbá TV níbẹ̀ bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ tẹ àmì mo fẹ́ darapọ̀ bẹ́ẹ̀ bá ti tẹ àmì yìí yóò gbé aago kan wá lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ aago náà eléyìí yọmọ fún ilámì nígbà tá a bá fi fídíò míì síbẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀rún lè máa fi dáhùn yín sí tá a ti máa rí dáhùn yín tá a ti máa láǹfààní láti gbà wọlé
ìdáhùn wa máa jáde lọ́jọ́ tá a bá fẹ́ ṣètò míì. ẹ má wàá gbàgbé o ẹ̀bùn yìí kì í ṣe fún ẹni tó kọ́kọ́ dáhùn o àsọ̀rọ̀ yẹn rọ̀ ló pe lè ń pè ṣáájú o tó nígbà wúwo jàwó lọ o kì í ṣe pé ẹni tó kọ́kọ́ fi ìdáhùn ẹ̀ sí ibi tá a ní kẹ́ fi ìdáhùn sí ni yọ́ gbẹ̀bùn o kí kálukú ọmọ fi ìdáhùn ẹ̀ síbẹ̀ kí kálukú ọmọ fi ìdáhùn ẹ̀ síbẹ̀ báyà bá mọ̀ kó fi bẹ̀ bọ́kọ bá mọ̀ kó fi bẹ̀ bọ́mọ bá mọ̀ kó fi bẹ̀ bábúrò bá mọ̀ kó fi bẹ̀ bẹ́gbọ́n bá mọ̀ kó fi bẹ̀ bó bá sì jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní tẹ́ mọ̀ kí kálukú fi bẹ̀ ìgbà tá a bá kó gbogbo àwọn ìdáhùn yìí jọ á kọ orúkọ àti àwọn ìdáhùn yìí jáde á wà yí koto àwọn márùn-ún tá a bá ti mú jáde ńbẹ̀ náà láfún ní ẹ̀bùn ẹgbẹ̀rún márùn-ún náírà lélẹ̀ ti ṣe ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà ńlá máa fi tọrẹ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run eléyìí yóò jàǹfààní fáwọn tí wọ́n ń wò wá ńlé yóò jẹ́ ìbéèrè tàwọn tó wà nílé láti máa dáhùn gbogbo èèyàn kọ́ ni yóò lẹ́mìí gbogbo èèyàn kọ́ ni yóò lórí ọ̀fẹ́ gbogbo èèyàn kọ́ ni yóò darẹ̀ lójú pé òun lè láǹfààní láti wá díje lórí onídèmọdè ẹ̀yin tẹ́ wà nílé àǹfààní lélẹ́yìí fún yín láti jẹ̀bú ẹgbẹ̀rún márùn-ún náírà kò náà ní nǹkan kan ju pé ká ẹ lọ sórí ìkànnì YouTube ẹ wá Authentic Yorùbá TV ẹ máa rí fídíò yìí ń bẹ fídíò yìí gangan ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí gangan ń bẹ ibẹ̀ gangan ni kẹ́ ẹ fi dáhùn yín sí ẹ má fi sábẹ́ fídíò míì tẹ́ bá fi sábẹ́ fídíò míì bí ìgbà téèyàn fi dáhùn rẹ̀ ṣòfò ni ẹ má gbàgbé Authentic Yorùbá TV ńbẹ̀ ni ẹ lọ fi dáhùn yín sí ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ ìkànnì yìí kẹ́ tó fi dáhùn yín síbẹ̀ tó mọ́dé mọ́gẹ̀ ìpé ìpéjú làlàáfìlà bọ́ bá ti kọjá ìpé ìpéjú ó ti di talámọ̀dínú pẹ̀lú ògo Ọlọ́run ìhà yín láàrí dé lónìí fún onídèmọdè ti sáà yìí àlejò wa Olóyèdé Olúwaṣẹ́gun ẹ̀bùn yín ti ṣe ẹ̀bùn ọgbẹ̀ẹgbẹ̀rún náírà àfún ẹni kété lẹ́yìn ètò tàbá ti kú níbí kò ní ká lọ kábọ̀ nínú mo kí i pé ẹ kú rìn ẹ káàbọ̀ àdélébárí àrìnàkórè àkóyábí lágbára ọlọ́ngbà tí ẹ bá ń padà sílẹ̀ Ìbàdàn àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹ̀jọ́ Adéoyè Abẹ́fẹ́ náà ló kọ́ mi ṣùgbọ́n gbogbo yín mọ̀ mí sí Awíkonko wọ́n mọ̀ dágbére tí kú kọ́ tàrùn kọ́ ṣùgbọ́n kí n tún mọ rán létí pé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ láǹfààní láti wá polówó ọjà yín àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ onídèmọdè fún èdè àti àṣà Yorùbá ni ó ti lálẹ́ o ẹja àjọbọ mẹ́rin kó lè gòkè àgbà kó lè di àpèwáwò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé tẹ́nitẹ́ni èkìsà lọ́làsàn kò sí fún méjì fún ìgbélárugẹ èdè àṣà àti àwọn nǹkan ṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá ni akíkanjú kan ò lè dógun sẹ́ bí ò bá sá látìlẹ́yìn fún ijó àjùmọ̀jó ní gbayì kíkọ́ ni ijó ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀ ọ̀pọ̀ báyìí ló tún fi yagi lóko ẹjẹ́ àjùmọ̀ gbé onídèmọdè lárugẹ títí ìgbà míì tátùnjọ pàdé ẹ má ṣe ti mò ní ṣe ẹ má jà ẹ má fàjàgbọ̀n níbi tí wọ́n bá ti ń dà lóró ẹ má bá wọn nípa àtìpín bẹ̀ títí ìgbà náà ẹ ní fi mí ṣàwátì n ò ní fi ń ṣàwátì àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀ra ó dàbọ̀ ó dìgbà kan náà. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀ṣe òwe àṣàyàn ọ̀gbọ̀n ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe padà wá lẹ́ ò má jẹ́ ẹ̀bùn owó lọ. bóyá onídèmọdè alákọ̀ọ́ni tó lè gbẹ̀bùn wa kó bá àlàyé kó wá o. ètò yìí la fi ń mọ̀mọ́ Yorùbá wọ́n lè sọ Yorùbá dá ṣáká láláì làbùlà o. Yorùbá ní mi tọkàn tara ètò yìí tó bá ṣàkíyèsí rẹpẹtẹ ká lè mọ bí a ó gbẹ̀sẹ̀ sí o. ètò yìí gbé wa padà ní ká lè mọ bí ta ti ń bọ̀ wá àṣà àti ìṣe wa ò gbọ́dọ̀ parun. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀ṣe òwe àṣàyàn ọ̀gbọ̀n ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe padà wá lẹ́ ò má jẹ́ ẹ̀bùn owó lọ. bóyá onídèmọdè alákọ̀ọ́ni tó lè gbẹ̀bùn wa kó bá àlàyé kó wá o. ẹ ó máa wò wá lórí ìkànnì YouTube o.
jàre authentic Yorùbá YouTube ibẹ̀ lẹ ti lè rí wa wò kétékété ẹ máa bá wa ká lọ tọ̀sẹ̀ yìí la tún mú wa.